Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ according to the time tí fídíò yìí bá bá yín ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń wo fọ́nrán yìí lọ́wọ́lọ́wọ́ àti nígbà tẹ́ máa wò ó lẹ́yìn tá bá ṣe tán. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire bí ẹ̀yin ojúlówó ọmọ ọkọ ni mo kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà. Mo kó omidan, mo kó yunú, mo káṣẹ ẹ̀dí. Ẹ̀yin ọmọ Yorùbá kí lẹ fẹ́ gan-an? Mo ò mọ nǹkan tẹ́ ẹ fẹ́. Mo wò títí ọ̀pọ̀lọpọ̀ yín kàn jáde síta àti nǹkan tó bá yín lẹ́nu mu àti nǹkan tí ò bá yín lẹ́nu mu, àtẹni tó tóyàn sọ̀rọ̀ sí àtẹni tí ò tóyàn sọ̀rọ̀ sí, gbogbo yín kàn jáde fòfòfò, ẹ kàn ń wí wóróworó lórí ayélujára. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ni Májàsọ́lá gbà lọ́wọ́ yín? Kí ni Ìgbòho Òòṣà nígbà yín tí ò sanwó fún yín? Wọ́n máa ń kanran mẹ́ran kí kankan pa ni. Ìkà ló pọ̀ jù nù gbogbo yín. Ìkà ẹni ibi tó pọnmọ́re balùwẹ̀ ni yín. Ọmọ ọlọ́mọ là ránṣẹ́ dé torutoru. Ẹ̀yin ń kọ́ ẹ̀ ní fámìlì. Ṣẹ́yìn ò lẹ́bí? Ẹ lára. Ìwọ ọkùnrin tó gbé okó sì ní làǹgbàlàǹgbà tó wá ń bú ọkùnrin ẹgbẹ́ ẹ wípé orúkọ pé rẹ̀ lákíkanjú kò kanjú mọ́. Èyí wọ náà kí nìwọ? Kí nìwọ? Ṣé akíkan ilẹ̀ nìwọ àbí akíkan ọ̀lẹ? Kí ló dé tí wo ò lè jáde? Bí Májàsọ́lá bá jáde tó dẹ̀ ní òun ò lọ mọ́ o, òun padà o, ǹjẹ́ ẹ̀yin náà gbé láti ibi tó gbé sí? Kò sẹ́ni kankan tó ń wo mọ́ pé dandan òun ló gbọ́dọ̀ gba ìlú o, tí ìbá ṣe pé ẹ̀yin olórí burúkú ìkà abaniláyéjẹ́ abaniláyọ̀jẹ́. Abaniláyéjẹ́ abaniláyọ̀jẹ́ ló pọ̀ jù nù yín. Ẹni tẹ́ ẹ máa fi ṣe yẹ̀yẹ́, tẹ́ ẹ máa fi pẹ̀gàn, tẹ́ ẹ máa pẹ̀gàn ẹ̀, tẹ́ ẹ tún máa bú lẹ́yìn tó bá ṣe yín lóore tán, òun lẹ máa ń wá. Ìkà ló pọ̀ nù yín o. Ìyí tí Ìgbòho Òòṣà ṣe yẹn, ní tí Májàsọ́lá ṣe tí ò jọ yín lójú, tí ò jọ ìwọ lójú, tó rí bí ẹni wípé coward ni, tó rí bí ẹni pé nǹkan tó ṣe yẹn kò ṣe dáa, ìwọ náà bọ́ síbẹ̀, mú ṣòkòtò wọ̀ kó bọ́ síta. Tó bá wá jẹ́ pé ò lè dá ṣe, pé bàbá ẹ̀ dání, pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ lọ́kùnrin, kẹ́yìn náà sọ fún federal government pé ẹ fẹ́ pín ìlú, kárí bí ẹ ṣe máa ṣe, kárí bí tẹ́ ẹ máa gbé dé. Àsán olórí burúkú dédé, ẹ̀yin ọmọ òfò, ẹ̀yin ọmọ ìrankíran, ẹ̀yin ọmọ ìran wèrè tó jẹ́ pé wèrè ló bí yín, wèrè ló bá ìyá yín sùn, Fúlàní ló kì ìyá yín mọ́lẹ̀ nú igbó tó fún ìyá yín lóyún. Ẹ̀yin ọmọ ẹran ìkan ti ẹ̀ jáde síta. Ṣẹ́rí táwọn ọmọ Ìgbò yẹn àbọ̀ àbá ní tiwọn, ṣẹ́rí tẹ̀yin Yorùbá yìí ló dùn mí fún. Ẹ ní ọpọlọ, orí yín ti dàrú. Ìwọ tó bá sọ̀rọ̀ sí Májàsọ́lá kò ní dáa fún ẹ, kò ní dáa fún ọ̀nà tó ti jáde. Májàsọ́lá gbìyànjú. Àwa tá a jọ ṣe Yorùbá nation, àwa la mọ̀ pé Májàsọ́lá gbìyànjú. Ṣó ti yé yín? Kò dẹ̀ hold anybody ní any explanation. Bàbá Májàsọ́lá, please don't ever explain anything to anybody anymore. Ẹ need any explanation. Ẹ má explain ara yín fún anybody mọ́. You don't hold them anything. Àwọn olórí burúkú, àwọn má ṣàǹfààní ẹ̀dá. Àtẹ̀wá wí bẹ́ẹ̀, àti ẹ̀jẹ̀ lára àwọn tá a jọ ń ṣe Yorùbá nation ló bá ń sọ̀sọ̀kúsọ, àti ẹ̀jọ́ máa fi wọ̀n fúnra wa díẹ̀díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí burúkú ọmọ àdánwò yìí tí wọ́n ń bọ́ta nísìn tí wọ́n sọ wípé Májàsọ́lá kò kọ́ ire, kò kí ire, kò ṣe ire. Mélòó nù yín ló jáde tó tẹ̀lé wa tó wọṣọ Yorùbá nation tó lóun fẹ́ ṣe awareness? Mélòó nù yín nígbà tí Májà ló yá? Mélòó nù yín ló kóra yín ẹ̀yin yúùtù olórí burúkú? Ọ̀pọ̀lọpọ̀ bí ṣe ń gbọ́ ẹ̀yin yúùtù tẹ́ ẹ̀ ń jáde tẹ́ ẹ̀ ń bú Májàsọ́lá ni mò ń rí fàásì o. Ẹ̀yin ló lórí burúkú ẹ̀dá nínú ìrìn àjò yìí. Kí ló dé tẹ́yin náà kó aṣọ wọ̀ kẹ́ ẹ kọ́ àwọn èèyàn lágbolé yín? Èèyàn mélòó lágbolé ti yín ló ń ṣe Yorùbá nation tí ìbá ṣe pé ẹ̀yin olórí burúkú ẹ̀dá? Èèyàn mélòó nínú yín, nínú ilé bàbá tiẹ̀ tó ti ń sọ̀rọ̀ yìí, ìwọ olórí burúkú tó ń sọ̀rọ̀ tó ń bú Májàsọ́lá yìí, èèyàn mélòó nínú ilé yín, nínú agbolé yín ló ń ṣe Yorùbá nation? Èèyàn mélòó ló tẹ̀lé wa nínú yín tó ń bá wa ṣe awareness? Èèyàn mélòó nínú yín ló ń tẹ̀lé wa, ló gbà nǹkan tá a gbé dání ló tẹ̀lé wa, káàjọ ń jáde tóun náà gbójú síta, tí ìbá ṣe pé ẹ̀yin olórí burúkú ẹ̀dá. Ọmọ ọlọ́mọ là ránṣẹ́ dé torutoru. Ikú Májàlẹ̀ ń wá, kò lè kú, ó kú tì, ọ̀nkútébù ni. Ó wáyé ẹ̀ ó wá ṣe rere ni, ó wáyé ẹ̀ ó wá lo ayé tiẹ̀ ni. Ayé aláyé kọ́ ló ń lo, ayé tiẹ̀ ló wá lò fún odidi ọdún 5. Odidi ọdún 5 ló fi wà lẹ́yìn odi, tí ò lè báyàwó sọ̀rọ̀, tí ò lè bá wọn sọ̀rọ̀, tí ò lè wọlé, tí ò ṣe free man. Olórí burúkú tiẹ̀ tó wá jáde lẹ́ni tó ń ṣépè fún Májà, tó ń bú Májà.
mélòó ló ti stage protest tó ti kọ́ àwọn yúùtù ẹgbẹ́ ẹ jáde pé ọmọkùnrin ìjà wa ló ń jà ẹ jẹ́ ká lọ protest ká lọ bá ìjọba sọ̀rọ̀ ẹ̀yin olórí burúkú aládàáwò yìí Májàsọ́lá wá sọ fún yín pé tó ibi tó ń bá dé yìí o lọ́rọ̀ ní Yorùbá nation tá àti ìlé pín ìlú ẹja gbé ilẹ̀ ẹja fèsì security kí ààbò kọ́kọ́ wà lórí ilẹ̀ wa ná ká kọ́kọ́ ní ààbò ilẹ̀ wa ká kọ́kọ́ ní ìkápá ààbò lórí ìlú wa kẹ́mi àwọn èèyàn kọ́kọ́ dènà ṣé nítorí pé wọ́n ń pa wá nípakúpa náà ló fi lóun fẹ́ pín ìlú ṣé nítorí pé wọ́n ń jí wa gbé náà ló ń sọ pé òun fẹ́ jà fún ìlú ó yá nígbà tó dẹ̀ ti di pé wọ́n ò tí ì gbà ká pín wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn wa lójoojúmọ́ ẹ jẹ́ ká tẹ kọ́kọ́ lọ jà fún ààbò lọ ká kọ́kọ́ dáàbò bo ẹ̀mí àwọn èèyàn wa ná síbẹ̀ náà kò tún tẹ́ yín lọ́rùn ẹ ní ṣe oríire gbogbo ẹni tó ń bú Májà ẹ ní ṣe oríire gbogbo ẹni tó ń jáde nínú yín tó ń bú Májàsọ́lá ikú ìyà ló máa pa yín ẹ máa kó sọ́wọ́ báńdíìtì máa jí yín gbé ni àìmọye àwọn ẹ tó kàn ló mọ̀ náà ẹlòmíì wọ́n ti ní kó mú 100 million wá kò síbi tó ti fẹ́ 100 million ẹlòmíì wọ́n ní kó lọ mú 10 million wá ọmọ NYSC tó jẹ́ pé ọmọ kọ́pà tí ìyá ẹ̀ rè láti bóyá owó àtàwọn onírú náà fi rán lọ sí skul ó kàwé tán ó lọ sáàfù ní Sókótó àbíbo ló ti ń bọ̀ báńdíìtì jí gbé gbogbo ẹbí ẹ̀ láti ràǹdì wọ́n san 10 million lẹ́yìn 10 million wọ́n tó pa á tó lórí burúkú ni ìwọ tó ń jáde síta tó ń bú Májàsọ́lá lọ́mọ Yorùbá kò ní dáa fún gbogbo ẹni tó bá tó jáde nínú yín tó tún jẹ́ ọmọ Yorùbá tó tún sọ̀rọ̀ sí Májàsọ́lá mo ń bọ̀ mi tí ì dé ṣé ẹ lórí burúkú ni yín a máa jọ mú nǹkan lẹ̀ a máa jọ mú nǹkan lẹ̀ nù lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí àti lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí APC yìí a máa tẹ̀lé APC o tó bá jẹ́ ìyẹn fẹ́ lọ họ́ọ̀gì transformer ẹ máa kú o ẹni tó bá sọ pé òun rí Májàsọ́lá tó dípò dé káàpù APC ó dẹ̀ declare pé òun tẹ̀lé bàbá Tinubu for 2027 a máa jọ fi wèrè wo wèrè ni a máa tẹ̀lé bàbá Tinubu tó bá yẹ pé ìyẹn lè fẹ́ gbọ́ ẹ lọ họ́ọ̀gì transformer tàbí kẹ lọ jámọ̀ mọ́kọ lẹ́nu tàbí kẹ lọ sí odò àṣejì rẹ àbí odò tó bá súnmọ́ yín kẹ lọ kó sódò kómi ó gbé yín lọ ẹ̀yin olórí burúkú aládàánwò ẹ̀ ní ṣe ẹ̀rí jẹ́kẹ́ tó fẹ́ ṣe é ṣe gbogbo oore tá a bá ṣe wèrè yín náà ibi náà lẹ máa fi san ní kì í foré sanre ẹ̀mí tiẹ̀ ní kó wá gbélé kẹ́mi ẹ̀ bọ́ lé lórí ìyá ẹ̀ kú ẹbí ẹ̀ lọ sí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lọ sí gbogbo èèyàn ló lọ sí àìmọye ọmọ lápàdánù ní Yorùbá nation olórí burúkú yín ṣe bẹ́ẹ̀ fi wá ṣe yẹ̀yẹ́ ni kàkà kẹ́ ẹ jáde fún Yorùbá nation kẹ́ ẹ jáde pé kán pẹ̀lú ebi ensars wèrè kan lẹ lọ kó jáde tẹ́lẹ̀ lọ́n ṣe ensars láti ìgbà náà ṣe wá lè jáde mọ́dì ìsìn ẹ̀yin aládàánwò yìí mo ń bọ̀ mi tí ì dé ẹ̀yin ọmọ Ìgbò ẹ máa retí mi ṣé lórí burúkú lẹ́yìn mo ń bọ̀ wá báyìí mo ń bọ̀ ẹjẹ́ ń kó òbí iṣẹ́ mo ń bọ̀ wá báyìí. àwa wí tán wèrè kan ó lóun àrọ̀ ní Ẹdẹ àrọ̀ ní Ẹdẹ àbí àrọ̀ Ẹdẹ orí ẹ̀ ti dàrú òun fi Ìgbòho ṣàwéṣòwò rẹ̀ ìlàjì náà sì fẹ́ sórí ẹ̀ ti dàrú ni ṣé ẹ bẹ́ẹ̀ mọ yàtọ̀ ni ẹ ń gbé igbáṣẹ̀gbé àwò ṣé ẹ wà òkè ṣé ẹ nọ́mà mo rí gbogbo ráìtọ̀pù orí burúkú tí gbogbo yín kọ káàkiri ẹ fi Sowore wé Ìgbòho ẹ fi Nnamdi Kanu ẹ fi ń wé Sowore ẹ fi ń wé Ìgbòho ṣá kò ní dá fún yín kò ní dá fún gbogbo Nnamdi Kanu yín ìka tún ní Sunday Ìgbòho olóògùn ìbò olóògùn ni kílẹ̀tò fún kílẹ̀tò tí a bá tiẹ̀ náà gbé oògùn kó lọ sóògùn kó lọ gbàlúlẹ̀ kó pín ìlú mo ń bọ̀ wá bá yín àgàgà yín ọmọ yín náà yẹn ẹ máa gbọ́ bótobòto ọ̀rọ̀ tí a lọ lórí burúkú ni yín ẹ̀yin ọmọ ìran kíran tó jẹ́ pé ìpàlẹ̀ fi ń jí bàbá yín lójú oorun ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ níran ẹ̀yin Yorùbá ló dùn mí fún jù ẹni tó bá ń wọ́n ní ẹni tó wà láti ìmọ́lé lọ́rọ̀ gbogbo yín kò mọ ẹni tó ń ṣe tiẹ̀ ẹ rí fìlà APC ẹ rí pé Ìgbòho declare pé òun tẹ̀lé Tinubu ìyẹn lè bá fẹ́ para yín lé lórí ẹ bá ṣe nínú oore náà la fi ń san oore àwọn òfin àwọn ọgbọ́dọ̀ fi bí sóore oore ni Tinubu ti Ìgbòho yóò bá jọ oore lójú yín oore ni ẹ tẹ́ máa ti palẹ̀ ń wá ẹ tẹ́ máa pa tẹ́ máa padà lẹ́yìn ẹ̀ báyìí lẹ́ ń wá Abiola ìsàwámánu MKO ìsàwámánu MKO ńdà kì í ṣe pé lẹ ti pa ńgbà pátá ẹ padà lẹ́yìn ẹ tún tẹ̀lé lómi àní kò ní dá fún gbogbo ẹ tó bá búgbòho lóyún gbogbo ẹ bá búgbòho kò ní dá fún ẹgbẹ́ fi fọ́ọ̀sì bàbá lẹ́ẹ̀kẹ́ gbóhùn bàbá jàre. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àmì wọ Yorùbá nìsan ó wù mí fúnra mi ni mo gbọ́rùn ara mi sí ìgbà tí mo rẹ̀ rí pé omi tí mo gbọ́rùn sí bíléèdì yìí ó lè gé mi lọ́rùn táwọn ọmọ mi máa fi ṣépè nu sàárè lọ́la àfi kí n kọ́kọ́ lọ sí
tó ṣẹlẹ̀ sí mi ẹ̀ tẹ́lẹ̀ mi bá dé yóò dìdàkudà ní ẹlòmíì ló ti ní stroke. èmi burúkú ẹ̀dá tí ó parun lójijì ni yóò ṣe sọ pé mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ Tinubu. Ọlọ́run bá tó ní mímu tó ń bẹ̀ ọ́ bí bàbá Tinubu wọlé ẹlẹ́gì. àwọn olórí burúkú tí wọ́n parun lójijì ní ìṣẹ̀tàn tiwọn. ní ìṣẹ̀tàn tiwọn. ní ìṣẹ̀tàn tiwọn. ní bá ṣẹ̀tàn tiwọn mo kúra ló kọ́ lọ́ntọ́ lẹ́mìí. màá gbẹ́ lómi ṣe pé tí o ní jẹ́ kẹ̀kẹ́ tó fi jáde láyé. mo wà nù sọ̀rọ̀ fún ọdún márùn-ún mo kọ́ ilé ẹyọ kẹ́kọ̀ọ́ ni mo ní o Òṣùpá bá mi sílé kan 2009 bàbá mi Adéwọ̀lú Ládọjà tọ́lọ̀ ń lò tí gbogbo ẹ fi dominira yìí òun ni mò ń tẹ̀lé kọ́ lọ́ mọ́ pa bàbá Olúbàdàn rẹ̀ àti gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá Ọlọ́run wa lo bàbá Tinubu tí wọ́n bá bá bàbá yẹn sọ̀rọ̀ tí ọba gbọ́ kí mo fẹ́ bọ́lọ̀ nǹkan ní mo gbé lẹ́yìn òde àwọn tí fi mí pa ọmọ fi mí pa ó lọ náà àwọn ọmọ fi mí pa ó lọ ní wọ́n láwọn ń jà fún mi ọmọ náà dáwọ́ nú gúrúùpù wọ́n fẹ́ẹ́ sì gbá èmi tó yẹ pé ńgbà mo bẹ̀rẹ̀ sọ́ọ̀gì tó jọ yé gbogbo wa tó kò sẹ́ni tó lè mú pa kọ́bọ̀ lọ́wọ́ wọ́n ń pe gbogbo gúrúùpù mo tún fún wọn lówó lápò ara a tún sanwó sí mọ́tò màá rẹ̀ tó sọ́kọ̀ pé ẹnì tó ní kì í ṣe pé torí nǹkan kan torí pé ìran wa ní Yorùbá ni wá àwọn kan ò lè tẹ́rọ̀rìsì kan ò kẹ̀lé dé fún wa gàràgàrà Ọlọ́run wa ni bàbá Tinubu yẹn kó fi kẹ́mi gbogbo ayé dẹ̀ lọ bá ń bá gbogbo àwọn bá dárí jọ pọ̀ pé ẹja lọ bá ọmọ yóò ṣe nǹkan kan náà kí lẹ́sẹ̀ mi ṣé mo ṣe síta tó mi. mo ní Fúlàní tẹ́rọ̀rìsì ní wọn ọjọ́ pa àwọn kẹfà ẹ̀kọ́ oṣù lórí ilẹ̀ wa kẹta ọdún wọ́n Buhari tó 2026. jẹ́ president tó bá ti lè ṣe déédéé ẹ̀pín Nàìjíríà ó tí mo sọ nìyẹn kò lè pọ̀ jù kò tí ì pọ̀ jọ̀rọ̀ tí mo lè sọ náà. ẹ̀tọ́ mi ni mo béèrè. ẹ̀tọ́ wa ni mo béèrè wọ́n wá nípa wọ́n pa àdògán wọ́n pa àbúrò bàtà ìyá mi kúlé lórí wọ́n pa àwọn kan lẹ́kọ̀ọ́ lórí ìrìn àjò yẹn àwọn ọmọ mi sunkúnsunkún mo gbà fọlọ́ ta ló bá mi rántí ìyá àdògán ta ló bá mi rántí ìyá àbúrò bàtà àtàwọn ọmọ rẹ̀ mọ́ ta ló rántí fámìlì ìyá mi kò sí ó ti wà lọ́rùn mi nìkan okay now àwọn bàbá kan wá dìde pé ẹ̀sùn lọ́dọ̀ bàbá Tinubu yẹn yára bá sọ ọmọ yìí lọ́rùn lẹ̀ kó lè máa padà tí kò ṣe ń ṣe nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá yẹn dẹ̀ ni mo gbọ́ ẹ tó bá ní kí n mọ́ tẹ̀lé Tinubu yẹn kó yóò sòkò tọmọtọmọ. gbogbo ayé mi tẹ̀lé bàbá Tinubu yẹn yóò sì wọlé second time. ọmọ wa ní bẹ́ẹ̀ mi tọkàntọkàn ó láti support Tinubu. bàbá yẹn wá ní pé nítorí ọ̀dẹ́ tó Sunday mo ní bẹ́ẹ̀ ni bàbá mi bàbá àwọn bàbá Olúgbọ́n wá ní Sunday mo ní bàbá Olúgbọ́n ní Sunday mo ní sà security ló bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni o lè rí àwọn ọmọ bíi 50,000 mo ní bàbá mi máa rí ìlú bẹ́ẹ̀ lọ tí ẹ dẹ̀ lè pèsè àwọn terrorist tó ń disturb wa lẹ́nu bàbá ní bẹ́ẹ̀ ni bàbá ní àwa sọ fún president pé ẹgbẹ́ security fún ọmọ yìí ó pèsè àwọn terrorist àti Kwara ni o àtẹniwé ẹ̀ ní o ọlọ́dẹ pàṣẹ àwọn bàbá yẹn bá bàbá Tinubu sọ̀rọ̀ bàbá ní terrorist ni àníkẹ́ fèsì mo ní bàbá terrorist náà là á fèsì kó sì tó kọ́ láwọn Fúlàní tẹ́ máa ti dáadáa tàbí Haúsá tí ń ṣe tiẹ̀ jẹ́jẹ́ àdéhùn pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn terrorist tó ń wọnú ilẹ̀ wa pé káwọn bàbá wa mọ̀ lòdò kọ́ mọ̀ lòdò àwọn yẹn ni àfẹ́mọ́ wọn ní kò sí tó fi ṣe yẹn lọ àárín ìjà àwọn èèyàn rẹ lọ kọ̀wé wa ẹ bá pàtẹ́ ọ̀pọ̀ Ọlọ́run bá tó rí mi tó ní wá gbogbo aláfẹnú wa kọ nípa àwọn bàbá yìí. bẹ́ẹ̀ni bàbá Tinubu bí táwọn ọ̀pẹ ni Ọlọ́run yẹn dáadáa ní ẹni ire ni kò yẹ kó sọ pé òun dárí jì mí torí mo kú. bẹ́ẹ̀ni mo sì kó gba àwọn bá a lè sọ fún ọ yìí pé àwọn Fúlàní ń pa wá ẹ̀yin bàbá yẹn dẹ̀ lajú ilẹ̀ ká mọ̀ sọ fọ́pẹ̀lẹ̀ gbàgbẹ́ dẹ̀ lajú ilẹ̀ wọ́n sì pa wá ṣe mọ̀ pé káyọ̀ wọ́n yìí ni èkó à ń sọ pé ẹ̀rẹ̀ lajú ilẹ̀ wọ́n dẹ̀ ń pa wá ẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwọn bàbá yóò tún wá jí sọ̀rọ̀ bàbá òní ní ọmọ wa ní nàá tó bá bú wa ńkọ́ tọmọ bàbá bú wa sára ta ni kó bú wa ẹ bú bàbá dáadáa bàbá òní ní gbogbo alákùjọ wa mẹ ó ní bíbò ó tún tọ Ìgbòho ṣá bí ò bá bú mi ta ló fẹ́ bú mi Sunday ẹ kúlẹ̀ mi yá mi bàbá òní ní Sunday ọmọ mi ni.